Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Oṣùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Oṣùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Oṣùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Oṣùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bàbá ìmáàmù, àwọn bàbá wa wọ́n ti ṣe àwọn mistake kan sẹ́yìn. Àmọ́ mistake lórí kí Islam ọ̀rọ̀ bàjẹ́ ni o. Ọ̀rẹ́ni tó bá ní ara àjọ ń gọ̀ ó ní àkọ́kọ́ ìwò gọ̀. Ká máa ṣe wá sí lórí pé ayé yẹ ọ̀jẹ́ kankan o. Ẹ má wá owó, ẹ má wá ọlá, ọlá ọ̀jẹ́ kankan. Ìmọ̀lọ́lọ́ ti sọ bẹ́ẹ̀. Nínú gbogbo planet tọ́lọ̀ ń dá, kò sí lè tó pàtàkì sọ́nà ìdáyé tá a bẹ̀rẹ̀ yìí lọ. Kò sí ayé tó rẹwà tó ju ayé tọ́nà ń fèmí àti ẹ̀sìn lọ. Ọlọ́run ní tẹ̀ bá kírun tán, wọ́n yìí dá kúlì yàtọ̀ sọ̀lá fantasiru fil ard. Tẹ̀ bá kírun tán, ẹ wá owó lọ, ẹ bọ́ sórílẹ̀, ẹ wá bẹ́ẹ̀ sí owó lọ. Owó àràmù lọ́nà ní amọ̀nì. Wọ́n mú tẹ̀lé ẹni tí ò mọ̀ lákàntán kò lè zàhádà. Tí a bá lè yẹn ṣe zúùdù, ẹni ó kówó jọ. Tọ́wọ́ àrẹ̀rà rẹ̀ nílẹ̀ nínú owó ní ṣe zúùdù. Asọ́bùrù inda bọ̀lá, wà sọ́bùrù inda rọ̀há. Ká ṣe sùúrù ní àdánwò bá dé, tọ́wọ́ bá wá dé ká má fọ́nkù. Ọba kan ló fọwọ́ fọ́nkù ẹ̀mẹ́tí ọba rẹ̀ nísì. Agbára kùn ọba rẹ̀ níbi tí òun ló kó lè dì láyé. A ti ṣe àṣìṣe yẹn rẹpẹtẹ. Débi bá àgbàgbọ́ pẹ́ni tí máa ń wà kísà ó ní mùsùlùmí yìí. Àmọ́ wa lọ kóòtù àwọn ọmọdé ìjẹun fi yẹn ànẹ́bì pé pípa ànẹ́bì débi kó fòkúta sọ́ọ̀kì inú. Zamani ta wà bá yọ gbà bẹ́ẹ̀. Bó ṣe lè ń kọ jẹ́ wòlíì tó kọ́ ọmọ làṣọ tó dáadáa kọ́ ọmọ rìnrìn kí wọ́n rí gbọ́dọ̀ ń sànú eléyìí náà kò sí tó lè ní èèyàn díẹ̀ ní ọgbà wo. Owó dáa ká wá owó láyé, owó ẹ̀jẹ̀ ní ká má wà. Owó àràmù ní ká má wà. Owó pàtàkì púpọ̀ àmẹ́ni tó wá lówó. Kọ́mọ̀kọ́mọ̀ fún àwọn kan láyé tó jẹ́ pé ó lọ sọ wọ́n di lórí ìlú. Owó sọ àwọn kan di lórí ìlú. Owó sọ àwọn kan di lórí ìlú. Àfọ̀ onímọ̀ kọ́mọ́tò làrírí. Ó ròyìn owó lọ́nà méjì. Ó ròyìn owó títí bí owó dáadé. Owó ní sọ̀yàn di pàtàkì láwùjọ. Respect tẹ́yìn ò deserve ara yóò fún yàn. Security àlàáfíà yóò bẹ̀rẹ̀ sí wà. Ìtọ́pọ̀ èèyàn ò lè rí yóò dàbí ẹni pé gbogbo ẹ̀ ti súnmọ́ tó wọ́n bá bẹ̀. Nítàwọn èèyàn lé kí wọ́n mọ̀ wá fún bọ̀ ní. Kí Mùsùlùmí olówó kò sí tó wù. Ọwọ́ àròyìn owó títí ó nínú láwùlà túkọ̀ làkúntújà látòkò lọ́rọ̀ fún un. Tí o bá sí pọ̀ ń bẹ̀rù ọlọ́run, wọ́n bá sọ pé lẹ́yìn ọlọ́run owó lọ́kàn. Ó sọ lọ bẹ́ẹ̀, ó tó wá dó ti kejì bí wájà yìí, ó tó wá sáré mu wá. Tabali tọ́ọ̀lì bí dúnìyẹ ọ̀nà ìlà sí bàbá. Màá yẹ síbẹ̀ fi kúrò bàrà ọ̀rẹ́ bí yàwó àfárí náà fún bàbá. Tabali tọ́ọ̀lì bí. Tabali tọ́ọ̀lì bí. Ó ní kó bàjẹ́ fẹ́ni tó lówó láyé tó gba ayé mọ́yà. Sàlẹ̀ ilé àti bàbá. Tí wàá ní owó bẹ́ẹ̀ ni kówó gangan lọ́nà. Láyé síta fi kùrù dàrá mẹ́. Ìyàwó àbárí tọ̀ ọ̀tún bàbá. Wọ́n lọ dára àkàbà o. Lè má yẹ rògbò ọ̀tún bàbá. Wọ́n lọ dára àkàbà o. Lè má yẹ rògbò.
lọ́jẹ́ nínú owó àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù. Gbogbo tẹ̀ ní bó ṣe pọ̀ tó yìí. Tíǹkì lọ́jẹ́ nínú owó àwọn ọmọ tí ń kọ́ hip hop. Àmọ́ kí ló dé owó tí yán lálùbáríkà ẹ̀yin mọ Ọlọ́run ní àwọn ọmọ Ọlọ́run. Ẹ̀yin náà sójú ọ̀nà tọ́lọ́run lálùbáríkà owó tí. Torí gbogbo bá a ṣe láyé á kà gbogbo owó yìí lẹ̀ tọ́ka. Táwọn ẹ̀yìn tá à ń rẹ́ nìkan. Àfi ká tètè máa ná sójú ọ̀nà tọ́lọ̀. Ká máa ná bí pé àṣìṣe owó yẹn. Nínú ẹni olówó jù láyé. Nínú ẹni ó ṣe dáadáa láyé. Tí a bá ń kọ̀ tàn ta ló lówó jù láyé. Kí ló dé tẹ́ ń dárúkọ ọmọ Zakankan Musa Fumali? Àwọn kan ti lówó jùlọ. Ọlọ́run dáwọ́ bo owó tí wọ́n kọjá kára yọ ọmọ owó wọn lówó. Mazako Kankan Musa ájì ẹyọ kan tó ṣe bí ájì ẹgbẹ̀rún ni. Ó kó èèyàn ẹgbẹ̀rún méje lọ ájì òun nìkan. Ẹgbẹ̀rún èèyàn ni wọ́n forí góòlù. Wọ́n rí góòlù wọ ìlú Mẹ̀dínà. Mazako Kankan Musa ló jẹ́ kí agbègbè wa yìí ká ti Mùsùlùmí. Torí ọlá owó rẹ̀ ló fi pín Islam wọ ilẹ̀ Yorùbá ní early 13th century. Kí ló wá dé Elon Musk tó wá lówó ló tó wò rẹ̀ tí wọ́n $1 trillion tẹ̀ wá ní kò tó lówó tó Mazako Kankan Musa. Kí ló fà òun náwó sójú ọ̀nà tọ́lọ́ ọlọ́run á bá ta àgbáríkà gbogbo rẹ̀. Harun Rashid ọjọ́ ti lọ á sì kírun. Nínú olówó ayé ni Harun Rashid wà. Ọjọba lọ́mọ ọdún 9 ló fi jọba. Wọ́n bá mánéjì ìjọba rẹ̀ tó fi jọba 19 years. Hasim bin Bariyaya onírìjẹ̀ntì tó bá mánéjì ìjọba rẹ̀. Kó tó wá di olórí gbogbo Mùsùlùmí ayé. Owó ń bẹ, ọlá ń bẹ. Ọwọ́ àtijọ́ kan. Ó ń kọjá ló wá rí bàálù Al-Majnun. Ìyẹn sọ sí sẹ́mẹ́ntì ibi wọ́n ń ṣe òkú sí ọ̀nà ọ̀sọ̀sáàrin rẹ̀. Harun Rashid wá kọjá lọ pẹ̀lú ọlá àwọn èèyàn pọ̀ lẹ́yìn ìbílà tí wọ́n ń ṣe kábíyèsí. Ló wá tajú kan ó ní ta lẹni tó tako fún ẹ̀sìn torí ṣẹ̀ríyà gbà wá láyè ká lọ sọ sí sẹ́mẹ́ntì. Ta ló tako fún ẹ̀sìn tó lọ sọ sí sẹ́mẹ́ntì? Wọ́n lọ́kùnrin wèrè tí máa sọ̀rọ̀ ọgbọ́n yẹn. Ó ní ta ni wọ́n ní bàálù Al-Majnun. Ó yẹ lọ pè wá fún mi ní ẹ bá pè é dé. Ó ní máa bá alùkà ya Majnun. Kí ló kọ ìwé ìwọ wèrè? Ọlọ́sọ sáàní símẹ́tì. Ó bẹ̀rẹ̀ sí bínú sọ̀rọ̀. Bàálù Majnun ló ṣe bí ìgbà tọrọ yẹn dùn. Ó kàn béèrè ní sẹ́wọ̀n lè máa lọ wá. Ó ní kó ẹ̀kọ́ bì. Lọ́ba sáré gorí igi lọ. Ọwọ́ adórí igi ló wá pariwo. Ya Harun Rashid, ya Majnun haqqan. Allah. Mo bẹ̀rẹ̀ Harun Rashid. Mo bẹ̀rẹ̀ wèrè òdodo. Harun Rashid sọ. Ọwọ́ ń gbà sọ̀rọ̀ látòrí igi. Ó ní kí ni mo ṣe tí mo fi jẹ́ wèrè òdodo? Ó ní ta ni wèrè nínú èmi àti ẹ? Èmi mọ ilé tí ọ̀kan yìí mi pé bẹ́ẹ̀ ni màá sùn kan yìí mo lọ sùn síbẹ̀. Ilé tí kìí ṣe ilé tiẹ̀ tí wọ́n fi góòlù kọ́ ni wọ́n ń gbé. Ta ni wèrè? Sẹ́ni tó mọ ilé ẹ̀ ni àbẹ́ni tí ò mọ ilé ẹ̀. Harun Rashid torí gbogbo mi bọ́ lójú ẹ̀. Ó ní Sydney ya bàálù. Tó sọ díẹ̀ fún mi. Ṣé wáàsí fún mi bàálù? Bàálù wá sí wáàsí fún Harun Rashid. Ó wá sun ẹ̀kọ́ fún odidi ọjọ́ 3. Ìgbà tó yá Harun Rashid wá sick. Ó wá ní wọ́n mú rìn ní kẹ̀jẹ́. Ó ní gbogbo bí góòlù owó àwùfẹ́ rí. Wọ́n mú débẹ̀. Ó wo gbogbo góòlù yẹn lọ. Ó kú bẹ̀. Ó ní bí ẹkẹ́sìn mi sí ẹjẹ́ débẹ̀. Wọ́n mú débẹ̀. Ó wo gbogbo ẹ̀. Ó mérí. Ó kú bẹ̀. Ó ní gbogbo ilé tí mo kọ ẹjẹ́ rí ìwé ẹ̀. Wọ́n kó gbogbo ẹ̀ lé lọ́wọ́. Ó wò ó mérí. Ọwọ́ àtẹwọ́ sí sánmà. Ó ní yá man la yazuru wọlékòrò.
irham man qad zala mulku mo pèrè ọlọ́run tọ́lá rẹ̀ ò lè tán dàkà ṣàánú ẹni tọ́lá rẹ̀ ti tán láì tọrọ mọ̀ pé àìsàn kúrò ń ṣe gbogbo ń tà bá ní ẹgbẹ́ àfidájọ́ gbogbo rẹ̀ tẹ́ǹkẹ́ wà bí ọmọ ṣe láyé kò sí lè tó kó orúkọ rẹ̀ bàjẹ́ tọ́ná sí ẹ̀sìn lọ ó ṣe dáadáa fún ìlú ó ṣe dáadáa fún society àmọ́ láti yẹ ń kẹ́ wà bí ọmọ ti lọ àti ìrìn olówó kan lẹ̀ Yorùbá tó ti sọ̀rọ̀ ẹ̀rú ẹ̀ gómìnà gbogbo ọmọ ìmáàmù lẹ̀ Yorùbá pátá ẹ lọ́ra mọ́tò tuntun tí kìí ṣe tó kọ̀kọ̀ tí a rọra ẹjẹ́ gbogbo ìmáàmù ọmọ wa gbé oúnjẹ ọmọ iye mọ́sálásí tọ́kọ̀ ó ló kù láyé síbẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ pọ́nà fẹ́ kọ́ wà ní jẹ́nà ló fi jẹ́ kó kú sí bí ó kú sí yẹn bóyá àwọn ẹ̀ṣẹ̀ kan ti ṣẹ̀ tọ́lọ̀ wò fẹ́ foyé ẹ̀jẹ̀ kó tó kù láyé lọ́lọ́run fi ní jẹ́ ìyá díẹ̀ kọ́ wá pàdé ní ọlọ́pẹ̀ láàrin àrí àdínì kájájọ kásìkò lọ́rọ̀ ayé jẹ́ Ọ̀rọ̀ ayé jẹ́ kájájọ àsìkò ìdájọ́rùn kájọ ilé ayé o kò lọ́rùn wa sàbámọ̀ kájọ àsìkò ọ̀rọ̀ ayé jẹ́ kájọ àsìkò ọ̀rọ̀ ayé jẹ́ kájájọ kásìkò ẹni ìdájọ́ nílé ayé olóòrùn máa ṣàbámọ̀ kájọ àsìkò ọ̀rọ̀ ayé jẹ́. ẹ̀yin olówó tá a bá ń sọ̀rọ̀ ọkọ̀ ìnáwó fọ́lọ́hún Kúránì wa ti dárúkọ bá hákọ̀ àwọn tí wọ́n súnmọ́ ẹni kọ́ ọkọ̀ sòwò fún aláwo di olówó tó lówó tó wọ́ ọ̀mọ̀ lára ìyàwó ẹ̀ aláwo di olówó tó lówó tí ọ̀fà mọ́mọ́ ẹ̀ ní best education aláwo di olówó tó lówó tájúbò rẹ̀ ọmọ tó lówó kan tẹ̀ aláwo di olówó tó lówó tí mọ́sálásí rẹ̀ ọmọ tó ń bẹ láàrin àwọn. Ẹnáwó yín ẹ fi tọ́jú ẹbí ẹ tọ́jú ara ẹ wá tọ́jú ẹ̀sìn. Tá a bá ń bẹ lọ́wọ́ ká jẹ́ kó wọ́pọ̀ sí àwọn àfa aláwọ̀ àti sí àwọn mistake kan sẹ́yìn. Nígbà bá rí olówó láàrin wa àwọn ayọ̀ pílánàtì àmọ́ wá fín ẹ̀yin olówó olóríire ẹ̀yin olówó kíní kan yìí. Àwọn ẹlẹ́sìn tọ̀hún àwọn ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ kápẹ́ sílẹ̀. Mùsùlùmí tó gbé lówó tó bá dà ní wọn gbogbo àpọ́nlé ni wọ́n sì fún nígbà táwọn àgbàgbọ́ bẹ́ẹ̀ ni tó bá kànyàn lábùkù làfà àdìjì. Táàdì bá wẹ̀ lọ́gbà nàbì. Àwọn ẹ̀yà wa ìyá àdínì lọ́tọ̀ ló sì yẹn jókòó yìí ta ló yẹ lápọ̀nlé tó wọn. Káwọn wá ṣe wá sí lẹ́yìn káfọ́ gbogbo ọ̀rọ̀ wọn á gbọ́dọ̀ kàn wọ́n lábùkù. Àpọ́nlé lára ń fẹ́. Ààrẹ àdínì ti dẹni àpẹẹlẹ lọ́dọ̀ gbogbo àwọn àfáà gbogbo bí a bá ti rí àmọ́ fọwọ́ méjèèjì bí láì pẹ̀lú àpẹẹlẹ. Sànàbí ọmọ yìí kó lówó ọbẹ̀ ní Islam kó tó tọrọ pé Allahumma àìsí lẹ́kà bí ìsìlámi àádínmínà ìmọ̀ra yìí. Ọlọ́run jẹ́ kan náà àwọn ọmọ méjèèjì yìí yọ ọ̀dà ọ̀kan fún mi ló ti ẹ̀ka Islam. Umar ibn Khattab olówó ni aláyà ni it's a very courageous man kò sí ogun tí pọ̀ tí ó lè face owó sì kò bẹ́ẹ̀. Nígbà àbúrò káwọ́fì jẹ́ Islam yàtọ̀ ìjọ Islam tí ò bá sọ́wọ́ láàrin wọn káwọn afáwọn mọ́ra sáàgbà ọ̀nà wọn kò tí ì túrú àwọn tí wọ́n gbé àmọ́ wà owó ká má gba owó mọ́ táwọn náà ń dánwò ẹbá wọn náà ń lọ lárúbáwá lọ ya fọ́tò lọ gba 100 million. Àwọn ni wọ́n wá sọ pé káwọn ọmọ gba owó ó kálukú níbi títí ń gba tiẹ̀. Nítọ́sẹ̀lẹ̀ níjẹ̀bú inú mi dùn pé gbogbo yín rí àpẹẹlẹ tí Wasiu Ayinde fún mi torí pé mi wọ́ra nílẹ̀. Mi ìwọ́ra nílẹ̀ lọ́bẹ̀ àtọ́ mo dẹ̀ sọ ní gbangba pé mi ìdáwọ́ náírà ní lọ́wọ́ ẹ̀. Bọ́ bá fún mi máa sọ fún pé kò fi sílẹ̀. Ẹnìkan gbowó ilẹ̀ lárúbáwá ọwọ́ ní kẹ́yìn àfọ́ ọmọ gbowó sàrà ó náà kọ́kọ́ sọ̀tù tiẹ̀ náà.
àwọn àfa ń ganú kiri ó kálukú ní ganú ọ̀sẹ́ni tí kì í ganú. mọ̀sán-bí wá sí kan tí mo ṣe níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo fi dáhùn babaláwo olóhùn dífá tí ń kú wa tó ní ganu kàtà ìganu àwọn àfáà adífá fún àwọn ganu kàtà ìganu dílé òwúrọ̀ kùtùkùtù lánàá òfò kalẹ̀ adífá níjọ́ tí wọ́n ń sìnkú àlúmọ̀tì ṣàdúrà níjẹ̀bú òde wọ́n lọ ganu kalẹ̀ kò tí ì la ìlú lọ àwọn àfáà àgbàlódé la dá wàhálà lẹ̀ àwọn ajáde là ń ṣépè pé kọ́ ló kàn wọ́n ti pè wá fẹ́rẹ́fẹ́ lẹ́yìn náà ra dá ló fẹ́rẹ́fẹ́ lójú ni ó dá ló pé ganu akàṣà ìganu oríire kalẹ̀ ó kálukú lé níbi tí ganu oríire tiẹ̀ sí wàṣà ìwé gan ó ganu sọ́dọ̀ Tinubu ni Tinubu gan òun náà ganu sọ́dọ̀ Ọlọ́run ganu akàṣà ìganu oríire kalẹ̀ pásítọ̀ ganu ní chọ́ọ̀chì ganu akàṣà ìganu ẹgbẹ́lẹ̀ ganu ní chọ́ọ̀chì owó ọlọ́pẹ́ sọ pé ara mùláni owó bàṣá mùláni ìdámẹ́wàá mùláni owó òkùnrin pásítọ̀ mùláni owó òrìn àjò mùláni owó olùwàgbẹ́wọlé mùláni ó ká ní kúlẹ̀ níbi títí ìgbàtí. wọ́n mú tẹ̀lé sí àwọn ní ń pẹ̀rẹ̀ bá àwọn àfá. wọlé tàwọn sẹ́lẹ̀ sí bàkàrí èlò ni wọ́n ń jà fún ìsàrà àjà àfá kan. bá a ṣe jókòó yìí bọ́lá ń bá ní apákẹ́ mílíọ̀nù ká máa ti pẹ́ fọ́lọ́. pásítọ̀ èèyàn kan wà jáde wọn à ní fún ní 10 mílíọ̀nù owó pé owó àjíṣẹ́ ọlọ́run kò bọ́ sí àwọn ilé wa bú àwa kí ló dé èlò làwọn ń gbà chẹ́ńjì lówó tá ń gbà nínú tiwọn. àbẹ́ni tí ó sì ẹ̀dọ kàkà tí kagbọ́láyà tí ó sì orí màálù tí ó sì orí ẹṣin gbogbo wa náà níbi àti gbogbo bí ìjà bá dé lókù ìjà ló dé lórí lòwe ẹ̀sìn ẹni ẹ̀sìn tí owó ọ̀bá báàkì ẹ̀ á sọ̀rọ̀ kó tó gòkè wọ́n tẹ̀lé ìfìmọ̀ àtàkàtọ̀ ọ̀daràn ní ààfin. wọlé àdéhùn sí bàkàrí nàìjíríà wàá sì kàmẹ́ sẹ́nà lọ́rùn ilé ìka wọlé tẹ̀lé kìlí fẹsẹ̀ àdàfílẹ̀ àríwé iná lọ aláàlógún mọ́sùsì dé. ààrẹ àjíní alájíní ajúmọ̀ àkọ́láwọlé. wọ́n tẹ̀lé ìfìmọ̀ àtàkàlọ́ òjàbàdì àríyá. فيما آتاك الله دار الآخرة. We use what Almighty Allah has given to you, what Almighty Allah has done you to acquire the hereafter wealth. Nítorí fún yín lẹ́yìn ẹlò ẹ̀fúnra ilé ìkìyàmọ̀ ẹ̀fúnra ilé àgbégbẹ̀. Owó tán, aṣọ tán, nítorí olówó bá ti lọ ní gbogbo nǹkan tí kìí kẹ́ni ẹlẹ́yìn. Àwọn tí wọ́n jogún owó ní sàkáàtì owó ní wájú ọ̀nà àwọn táwa sàkáàtì ẹ̀ nínú tẹ tá à lọ sí ọ̀nà tọ̀nà ẹ̀nà tẹ́lẹ̀ ni wọ́n rí ní wọ́n fi pè é ẹ̀nàwó sẹ́sìn lẹ́ fi pè mí náà lòdì náà dání lò bí n bá ṣe jihadi mọ́mọ́ bí tí ń ṣe jihadi lọ. èèyàn lè fẹ́ joyè àdínì ọwọ́ ni wáàsí ọwọ́ ní torí ọlọ́run fi ṣe bí mi láì ní o ẹgbà fọlọ́ ní o nítorí wọn bá fẹ́ fẹ́ ni tí ń bá lẹ̀ mọ́sálásí lórí wọn gbà fọlọ́ àmọ́ nítorí wọn bá fẹ́ ni owó pẹ lọ́wọ́ ìjòyè 50-50. wọlé àdéhùn sí bàkàrí nàìjíríà. èmi kò béèrè owó mọ́tò lọ́wọ́ ààrẹ mo máa ń tí mo rí làkàntì mi lánàá. àtìyàwó ààrẹ ìyá dáadáa. alájà mi ká tó àdókòlé. lójú ẹsẹ̀ mo sọ fáwọn ọmọ mo ní mórí àná àti bàbá ń sè pé wọ́n láàrin àdínì ni wọ́n tẹ́wọ́n múra ẹ̀sùn ẹ̀yà. wọlé àdéhùn sí bàkàrí nàìjíríà. wọ́n lè fáwọn owó láyé tó jáde kó wá wí. wọlé àdéhùn sí bàkàrí nàìjíríà. ọ̀rẹ́ àdínì náà kàn sá lọ sí bàkàmì nàìjíríà. ẹ má torí ibẹ̀ fáwọn àdá àkàrà
kẹwàá gbàgbé ojúṣe yẹn láyé ibi owó tí ń jáde ẹgbọ́dọ̀ múra sí kọ́ máa pọ̀ sí. wàá ṣe kàmẹ́ fẹ́mi lọ wúri lè tí a kó bá ẹ wọ́n ti wọ́n sí fún ẹrú. ibi ò ti rówó múra sí bẹ́ẹ̀ni gan bá dẹnu ọ̀nà lé rẹ nígbà tí bísínẹ́sì rẹ̀ lọ́wọ́ tó fẹ́ lọ sáì bísínẹ́sì láì sọ fún ọ tẹ́lẹ̀ ó sọ fún tọ̀hún ní ló àbá wa ẹ̀dá kù ibi àti rówó náà ni a ti gbélé torí táìmù lówó tí a bá nílé ti sẹ́yìn kan wọlé rí ẹ múra sẹ́sì ẹ múra sí bí owó ti jáde ẹ múra sí àlàáfíà yín olówó tó bá lálàáfíà ní ọ̀tàdé owó ẹ wá tọ́jú ìyàwó ẹ tọ́jú ọmọ bẹ́ẹ̀ sí tọ́jú wọn. wọlé àdébùkìlì fasada fìlẹ̀ àrè. bàbá mi kìlì fasada fìlẹ̀ àrè ẹ lọ fọ ìyá díìnì tẹ́lẹ̀ ẹ fi báyé jẹ ẹ fi báyé ṣe ni ẹ fi tẹ́sí sí ni o. látọ̀gbìn gbogbo tẹ́ ẹ bá ṣe ẹgbẹ́ ní táyé ọmọ sọ fún pé ó sì lólóyè àdínì lòun abẹ́rẹ́ kírísítẹ́nì ó yẹ traditionally ṣe ó yẹ ṣé bó olóòdò yẹ àdínì ni ọlọ́run ní ṣe ewu aburú bẹ́ẹ̀ lọ́la fún un. iná lọ aláyọ̀ ẹ̀kọ́ mú fún sí jẹ́.